وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون واحدا جل عن قدره وعن عدده يا واحدا جل عن قدره وعن عدده أشكو إليك ولا أشكو إلى أحد أشكو إليك ولا أشكو إلى أحد يا كاشف الضر والبلوى مع نقمي يا كاشف الضر والبلوى مع نقمي يا مالك الفضل والخيرات يا سندي يا مالك الفضل والخيرات يا سندي يا فارج الهم فارج ما بليت به يا فارج الهم فارج ما بليت به ومن سواك بهذا الهم يا فردي ومن سواك بهذا الهم يا فردي ọlọ́dàkùn máa tán náà dánwò àti àdàkùn máa tán ti ìbànújẹ́ sílé máa sọ látòkèdè lẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ọlọ́dàkùn máa tán náà dánwò àti àdàkùn máa tán ti ìbànújẹ́ sílé látòkèdè lẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ejòkejò tó bá gbọ́pọ̀ lọ mi ó di dandan ó ti gbọ́jọ́ kú ẹni rókúrò wá látòkèdè lẹ̀ ìgbé ẹ̀kún kó sọ nílò wọn. Ọlọ́run dákun máa tán náà dẹ̀rẹ̀ sàtì àdákun máa tọ́ ti ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkèdè lẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Adélé ayé làbá sọ́mọ́ níbẹ̀ ó di dandan ayé láwọn fi sí. Adélé ayé làbá lẹ̀ níbẹ̀ ó di dandan àwọn fi sáyé lọ. Ẹni rò kúrò wá tí ò bá padà ó di dandan kó fi wá sáyé lọ. Ọlọ́run dákun máa tán náà dẹ̀rẹ̀ sàtì àdàkùn máa tán ti ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkèdè lẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. ìṣàkúṣà lẹ́lẹ́jà ń ṣẹjà ìrẹ́kúrẹ́ lẹ́lẹ́rán rẹ́rán ẹni rò kúrò mi bàbá ìmàmù ìṣàkúṣà ní kọ́lọ́hún ṣàwọ̀ ọlọ́run lákùn máa tán náà dẹ̀rẹ̀ sàtì àdàkùn máa tán ti ìbànújẹ́ sí ìlú Ògbómọ̀ṣọ́ látòkèdè lẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. tàbátì yáda oríṣi mẹ́ta àwọn ọ̀tá mi táyé wọ́n ti ta ọtún wa lọ ń gbẹ́bọ̀ sórí ìta mẹ́ta lórí olùsìnà bàbá ìmọ̀mọ́ ó ti dájú ayé wọn ti ta ọlọ́run dákun máa tán náà dẹ̀rẹ̀ sàtì àdàkùn
mi. Má fi kàn wá, má fi dẹ́bi àwa. Ọlọ́run dákun máa tán náà dọ̀wọ́. Sàtì àdákùn máa tán ti ìbànújẹ́. Sílùú Ògbómọ̀ṣọ́ láti kéde lẹ̀ ọ̀lẹ́ ni wá. ìwọ lálágbára. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين سيد الأولين والآخرين سيدنا ومولانا وحبيبنا وشفيعنا محمد عبده ورسوله أما بعد. Adá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run tí ọmọ bàbá wa Abdul Aziz Àtàndá tó mú wọn kúrò láyé níbi 40 ọjọ́ sẹ́yìn. Allah. Ọba Àlékiọlá lọ́ba tí máa fún yàn lẹ́mìí. Òun náà sì lọ́ba tí máa gbà á lásìkò tó wù ú. A kí Ọlọ́run a kì í nítorí pé bàbá wa yìí wọ́n wálé ayé dáadáa, wọ́n lò ṣẹ̀mí tó dáa. Wọ́n fọmọ rélẹ̀ sáyé lọ, wọ́n sì papòdà nígbà tí ò ní kó bànújẹ́ bá kálukú wa. Allah. Ìbànújẹ́ tí ó kàn wà lára wa ò ju pé tó ẹni tá a nífẹ̀ẹ́ sí kájọ máa rí ra ń gbogbo ìgbà, ẹni tá a fẹ́ kájọ máa jókòó, ẹni tá a ń gbàmọ̀ràn lẹ́nu ẹ̀, ẹni tí ò lè fi jọ́kan má ṣàdúrà fún wa. Ìṣàfẹ́kù wọn tá a ṣàfẹ́kù wọn nìkan ní ń bà wá nú jẹ́ wípé kéèyàn lò gbèsè ayé tó dáa, inú wa dùn pé wọ́n ráyé tó dáa lò. Allah. Àwa bẹ̀ lọ́hùn ibi tí ó kù sí láàárín àwọn àtọ́lọ́hùn tó hàn sí wa tí ó hàn sí wa ọlọ́mọṣẹ́ àbá mójúkò fún ọ. Àmín. Mo kí gbogbo káńsù ìmámù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo kí gbogbo ẹ̀yin mágàjí, mo kí arọ́wà sí àgbà, mo kí khadimul Islam, mo kí káńsù ilẹ̀ ulama àti gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, mo wá kí ní pàtàkì jùlọ Amirul Wa'idin of Ògbómọ̀ṣọ́ land Alhaji Bushra Abdulsalam tí wọ́n ń bá wa darí ètò yìí tí wọ́n sì gbà mí bí mo ti mọ lónìí torí pé inú ilé wa la wà, inú ilé Mágàjí Ajílógbà. Ilé Mágàjí Ajílógbà yìí ibẹ̀ ni wọ́n ti bí màmá bàbá mi. Allah. Mo rò pé bá ní ìsìn torí kò yí ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n. Ọba Àlékiọlá ò ní balẹ̀ náà jẹ́. Àmín. Bàbá wa tí wọ́n lọ ìkànnú àwọn bàbá wa nù ilé ni wọ́n. Ọlọ́run tí máa fìyàn sálì Jánnà kó má ṣàbáwá fi wọ́n sálì Jánnà. Àmín. Sọ pé bàbá wa Látàndá wọn ti dọ́dọ̀, Wọ́n ti dọ́dọ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Iṣẹ́ rere ni wọ́n gbáyé wọn ṣe. Bàbá Látàndá wọn ti dọ́dọ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Iṣẹ́ rere ni wọ́n gbáyé wọn ṣe. Alátàndá wọn ti dọ́dọ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Iṣẹ́ rere ni wọ́n gbáyé wọn ṣe. Alátàndá wọn ti dọ́dọ̀. Àlìjánnà ni ó fi wọ́n sí. Ọlọ́run má fi wọ́n sí Jahannama. Iṣẹ́ rere ni wọ́n gbáyé wọn ṣe. Mo fẹ́ wí àwọn ọ̀rọ̀ kan lórí ìkàlẹ̀ yìí. Hayyakumullah. Kí sì ló fà á tí ń fi wí ń bí? Torí pé inú ilé wa ni mo wà. Bá a bá sì wí àwọn ọ̀rọ̀ tó wúwo níbi wọ́n ti bí yàn, wọ́n máa ń mójú kúrò ń bẹ̀ níbi tí wọn ò ti mọ̀yàn rí lọ. Hayyakumullah. Ní èdè ń wí ọ̀rọ̀ yẹn wúwo pọ̀ díẹ̀ lára gbogbo àwa tá a jọ́ mọ òkú àtàwa tá a wà ń bí. Ṣùgbọ́n mọ̀ pé gbogbo wa náà la wọ bullet proof. A dẹ̀ ní shock absorber tó dúró déédéé.
kò ní jẹ́ wúwo pọ̀ lára wa. Ayakumullah. kódà ọ̀rọ̀ yìí ó lè fẹ́ gbóná díẹ̀ lára àwọn àfáà ṣùgbọ́n káwọn àfáà náà kàn má bínú bọ́rọ̀ Ọlọ́run bá ti rí là á máa sọ. Allah. bàbá wo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá wa Sheikh Alhaj Muhyiddin Ajani Bello wọ́n jáde láyé oníwàásí àgbáyé ọba àlejò ọlákọ́mọ́sí àìbá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọ́n kó ṣe kú sinmi fún wọn kó ṣe wọ́n lọ́mọ àlìjánnà kó má ṣe wọ́n lọ́mọ ọ̀nà. báwọn ẹni Ọlọ́run bá lọ bẹ́ẹ̀ ẹ̀kọ́ máa ń pọ̀ lára wọn téèyàn gbọ́dọ̀ kọ́. àwọn ẹ̀kọ́ kan tó jẹyọ ní ibi sísìnkú wọn àti tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ ni mo fẹ́ ká fi ìjókòó yìí dá ọ̀rọ̀ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ ọba àlekè ọlákọ́mọṣẹ́ ìjẹ́ oyé wa kó máa wá jẹ́ sọ́dákọ̀ járíà fún bàbá wa Abdulaziz Àtàndá Mágàjí Ajílógbà kó máa jẹ́ sọ́dákọ̀ járíà fún wọn gbogbo ládàtà àbárí bìndánlẹ́kọ̀ọ́ yìí kọ́lọ́ ń bá wa lò ní sábàbí àlùjànnà fún bàbá wa. ìwà tí bàbá wa Muyideen Ajani ń bẹ láyé ó kù sátà kí wọ́n jáde láyé wọ́n wá ṣe wáàsí kan níbi òkú báyìí náà ní tá a jókòó tẹ́ mọ̀ pé bàbá ń pe jòkújòkú àwa yìí ni àìbẹ́ẹ̀kọ́ àwa yìí ni àwa là máa ń lọ bí òkú ijọ́ mẹ́ta àwa là máa ń lọ bí ijọ́ mẹ́jọ à ń lọ ti ijọ́ méje à ń lọ ti ogójì ọjọ́ irú eléyìí tá a jókòó yìí ní ìṣe ogójì ọjọ́ ni à ń lọ ọlọ́dún kan wọ́n ń pè wá sí remembrance ọdún mẹ́wàá wọ́n dàbí wọ́n máa yẹ́yìn òkú padà wá náà wọ́n pè mo rò bó ṣe báyìí ní ìsìn kò sí bí wọ́n pe àwa tá a lọ àwa tá a dáràn nǹkan yẹn ju àwa ìmáàmù ìlú ni àwa ìmáàmù ìlú la dáràn kán pè wá síbi ijọ́ mẹ́jọ ogójì ọjọ́ ìkankan wa la dáràn torí pé ọ̀rọ̀ ìlú lágbára pọ̀ kò sí bí wọ́n pè wá táyì lọ Ọlọ́run kọ́ máṣe àmójúkó fún wa. bàbá wa Muyideen Ajani Bello wọ́n wá sọ ń bi òde òkú kan wípé ẹ̀yin ọmọ olókùú ká ṣèjọ́ mẹ́ta kò sínú ṣẹ̀ríà kálá ń ṣèjọ́ mẹ́jọ òkú kò sínú ṣẹ̀ríà kálá ń ṣogójì ọjọ́ kò sínú ṣẹ̀ríà bàbá wí tí wọ́n bá lùkìá mọ̀. ṣé ẹ mọ̀ pé bí n tí wọ́n wí yẹn bó bá ṣe déédéé n tí ń bẹ nù sẹ̀ríà wọ́n wí tí wọ́n àbí wọ́n ò wí wọ́n bọ́lé àbí wọ́n ò bọ́ àwọn bọ́ náà àbí wọ́n ò ní bá torí pé wọ́n ti sòótọ́ bára ayé àwa táwa ń bẹ láyé ló kù ká gbà tàbí ká má gbà ká tẹ̀lé tàbí ká má tẹ̀lé ọwọ́ ti alókù. bàbá wa jáde láyé nígbà wa jáde láyé gbogbo àwa tá a bá wà lórí social media kódà àwa tá a sí lórí social media náà a máa gbọ́ wùrùwùrù. àwọn èèyàn wá ń play wá sí bàbá ìjọ mẹ́ta kò sínú sẹ̀ríà ìjọ mẹ́jọ kò sínú sẹ̀ríà ogójì ọjọ́ kò sínú sẹ̀ríà ẹ wá jẹ́ àwo tó wà nù sẹ̀ríà. káwo tí ọbẹ̀ nù sẹ̀ríà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní bókù bá kú èyí tí ká ṣe lẹ́ẹ̀kan náà ní ká ṣètò bá ṣe palẹ̀ mọ́ ẹ̀ tó pàtàkì nìyẹn. Ànábì ṣe alójú kòkòrò pé òkú mùsùlùmí ò gbọdọ̀ pẹ́ ńlẹ̀ ká bò láṣìírí ká wẹ̀ ẹ́ ká fún láṣọ tó dáa ká kírun sí i la ká palẹ̀ ń pásá ká bò mọ́ bẹ̀. Ànábì wa sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti bo òkú yín mọ́nú sàárè ó ní istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fún lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run bá wa foríjì Ọlọ́run bá wa foríjì pàṣìṣe rẹ̀ Ànábì ní ẹjí rẹ̀ bẹ̀ níbi sàárè rẹ̀ kẹ́ ẹ tó kú ń bẹ̀ wasalu lahu tathbit fa innahu al-ana yus'al. Ànábì ní lẹ́ẹ̀kan náà ẹ bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ k'Ọlọ́run mú dúró torí pé bẹ́yìn bá ti pa ẹsẹ̀ dàtẹ́ ẹlẹ́ńlọlé ìnáwó yus'al wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tí wọ́n sì fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ táwọn rẹ̀ ò bá dúró dáadáa táwọn rẹ̀ ń gbọ̀n ọ̀pọ̀lọpọ̀ wa yìí láti lọ interview rí ẹlòmíì tó wà náà panel tó fẹ́ interview ẹ̀ gan ni mọ́mọ́ ìwé tó ọ
ó lè má mọ nǹkan kan ṣùgbọ́n nítorí pé òun sálọ̀ gá rẹ lásìkò wọn lè má gbọ̀n bí ewé jóbélé. bẹ́ẹ̀ni. fa iná wulẹ̀ àná yusal àwọn tí wọ́n fẹ́ interview ẹ̀ ní ìsìn nígbà wọn bá débẹ̀ ẹ̀bẹ̀ lọ́n kọ́ lọ́n fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ àkọ́kọ́ nìyẹn nínú ojúṣe wa ìtumọ̀ ẹ̀ ni wípé a lè máa ṣàdúrà fókù kò léèwọ̀. Allah. bàbá wo náà Al-Qur'an nínú Suratul Hashr ọlọ́run bá lè kí ọlá ní Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu innaka ra'ufur rahim. àyà yìí náà fi rinlẹ̀ wípé a lè tọrọ àdúrà fókù àdúrà máa bọ́kù. ọlọ́run ní wahfid lahuma janaha dhulli minar rahma wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. ẹ bá ń gba fóònù alájà yìí wá. gbà. ẹ ń fi fóònù àwọn ìgbà tí mò ń sọ̀rọ̀ lọ́wọ́. yàtọ̀ ń sọ̀rọ̀. pay attention ni mò ń sọ yẹn. wahfid lahuma janaha dhulli minar rahma. àwọn náà coordinate kìíní yẹn lẹ́ǹkan nígbà tá a mẹ́rin sọ pé kán máa dájọ́. wa qur rabbi irhamhuma kama rabbayani saghira. ẹ jẹ́ nítorí ọlọ́run ṣe é bá a bá ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí èèyàn máa ń fara balẹ̀ láti gbọ́ Ayyakumullah. ó pàtàkì. ní àwọn pé tí student bá jókòó wájú tíṣà tí wọ́n ń ṣe é tíṣà yẹn á mọ̀ pé ọmọ yẹn ò concentrate tí ò bá dẹ̀ ti concentrate ó lè máa confuse tíṣà. mo rò bó ṣe bá a ní ìsìn. Ayyakumullah. ẹ̀sìn wá fààyè gbà ká ṣàdúà fáwọn ẹni wa tí wọ́n lọ. àyà mi nìyẹn ṣe wá rí ibi tí wàhálà wà lórí ọ̀rọ̀ tí Alhaji Muyideen Bello tí wọ́n sọ ọ́ lẹ̀ kí wọ́n tó kú. òun ni wípé bókù bá kú tá à ń jókòó ọjọ́ mẹ́ta tá à ń jókòó ọjọ́ mẹ́jọ tá à ń jókòó ogójì ọjọ́ àti nǹkan tá à ń ṣe kí ni tá à ń ṣe ń bẹ̀. kí ni nǹkan tá à ń ṣe ń bẹ̀. ń tá a sì ń ṣe yẹn so lákọọ́lẹ̀. Allah, ibi tí yapa inú wà nìyẹn. ibi tí wàhálà wà nìyẹn. Allah. ẹ wá já wo àdìsí kan tí wọ́n ké níjọ́ tí wọ́n ń sin wọ́n. Allah. wọ́n kí àdìsí yẹn níjọ́ ọjọ́ kẹta tí wọ́n jókòó. àdìsí yẹn àwọn àbá wa bẹ̀rẹ̀ sí ní pín àdìsí yẹlẹyẹlẹ wọ́n ń yọ àkẹ́tì kálukú ń fi ìfẹ́ nú ẹ̀ tú àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì sọ pé isna'u li ali Ja'farin ta'aman. Ànábì ní ẹ̀yin tẹ́ ẹ kù láyé ṣé bọ̀dá yìí ń sùn ni. ọ̀rọ̀ yìí mú pọ̀ ẹ mọ́ sùn. ṣé torí pé ẹ mọ gbàgbàgbà dìdì gbàgbà tẹ́ntẹ́ wá ti ń bínú. Ayyakumullah, àwọn ò tiẹ̀ yìí ni ẹ láìkẹ́. gbàgà yín kẹ́ ẹ wá jókòó bí o. àwọn láìkẹ́ ń tiẹ̀. kájọ máa wọra wa lójú orúnkún èmi náà mọ̀ ọ́n rọ́jú ni o. bẹ́ẹ̀ni. ṣáà wà papọ̀. Ayyakumullah. Ànábì ní isna'u li ali Ja'far ta'aman. pé ẹ̀yin tí Ja'far fi ilé ayé ìkànnì àwọn sàhábà Ànábì ní Ja'far nígbà ó jáde láyé. Ànábì wá ní ẹ̀yin tó kù ẹ lọ dáná oúnjẹ fún wọn. ẹ lọ dáná oúnjẹ fún wọn ní ilé wọn ẹ gbóúnjẹ lọ́bẹ̀. ìtorí pé fa innahu qad atahum amrun shagalahum. li'annahu qad atahum amrun shagalahum. torí pé n tó bọ́dù wọn lé wọn ti kó àìrójú àìráàyè bá wọn. ìtumọ̀ ìlélẹ̀ nínú àgbọ́yé ẹ̀sìn wa irú àwa tó kúkú fún lé Mọ́gàjí Ajílógbà ní ìsìn àwa ló yẹ ká jókòó lé kẹ́yìn tí òkú fún dáná oúnjẹ wá fún wa. Allah. ètò ẹ̀sìn wa nìyẹn kì í ṣe pé ẹ̀yin lé wà wálé wa wá jẹun bẹ́ẹ̀ ṣe wáyé ní ìsìn àgbọ̀dọ̀ fún yín lóúnjẹ. Ayyakumullah.
ìtẹ́sí wá wí nìyẹn. Ọlọ́wọ́ ẹ̀yin lẹ gbọ́dọ̀. bẹ́ẹ̀ ṣe wá yìí nísìn bẹ́ẹ̀ ṣe wá yìí nísìn ẹnìkan nù yín ọ̀gbọ́dọ̀ jẹun. Allah. àwa ló yẹ ká jókòó nù ilé. ẹ̀yin àwa dáná wá. bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ó yẹ kí kúlà wà lọ́wọ́ yẹn. àwọn ọmọ jẹun ni gbogbo ẹ̀yin tẹ́ wá bí ilé ní tẹ́ ẹ̀gbọ́njẹ dání ẹ̀ ṣe súnà. sallallahu alayhi wa sallam. torí bẹ́ẹ̀ kí súnà yín lè pé ẹ dìde ẹ máa lọ lé bí n bá ti sọ̀rọ̀ bí délẹ̀ láì jẹun ẹ wà tó wá lọ lé tí yín lọ gbé oúnjẹ wá. Ọlọ́wọ́. ẹ wo àlàyé ẹ̀sìn. Allahu akbar. ẹ̀sìn wá wí nìyẹn. Ayakumullah. torí pé n tó ṣẹlẹ̀ sáwa ó ká ìrojú bá wa. bẹ́ẹ̀ni. bàbá wa lọ ẹ fẹ́ ká lùsì bàbá wa ká tó lùsì owó. a lè rí bàbá wa mọ́. ẹ tún ní ká tó máa lùsì owó ká tó máa pọ̀ yín lóúnjẹ. ẹ má jẹ́ àpàdánù nǹkan méjì. ẹ má jẹ́ ń bí ẹ lọ lé yín lọ gbóúnjẹ wá fà wá. n tẹ̀sìn wá wí nìyẹn. ẹ wá gbọ́ dáadáa. ẹ wá rádìísì yẹn kálukú wa bẹ̀rẹ̀ sí ní yí. wọ́n wá ń yí síbi tó wù wọ́n. kódà ẹlòmíì sọ wípé àdìísì yẹn ló ní kẹ́yìn ọmọlókun fún wa lóúnjẹ. bẹ́ẹ̀ni a jẹun lọ. àdìísì yẹn ló sì sọ pé ká máa ṣe fìdáù. Allah. ṣé ẹ fẹ́ gbọ́ tọrọ gbogbo àfa àtẹ̀bárí tó sọ bẹ́ẹ̀ tó tú àdìísì yìí bá mi tó tú sí pé yẹn ló ní kí ọmọ olókùn máa fún wa lóúnjẹ tó sọ pé yẹn ló ní ká máa jókòó ọjọ́ mẹ́ta òun ló ní ká máa jókòó ọjọ́ mẹ́jọ òun ló ní ká máa jókòó ogójì ọjọ́ ẹ sọ fún authoritatively wípé irọ́ ló ń pa irọ́ lásán ìrújú level ó kàn fẹ́ dá ìrújú lẹ̀ ni. Allah. ntí àdìsí yẹn sọ fún wa ni wípé ẹni tó kú òkú fún kó dáná oúnjẹ lọ́ọ̀dọ̀ ẹni tó kú fún. Allah. kò sì ní í ṣe pẹ̀lú ọjọ́ mẹ́ta kò ní í ṣe pẹ̀lú ọjọ́ mẹ́jọ kò sì ní í ṣe pẹ̀lú ogójì ọjọ́. Allah. ẹ̀sìn yẹn lé ní. ẹlẹ́ẹ̀kejì. ṣe é rí nínú àdìsí tó gbajúmọ̀ lásìkò yìí sábà pé bí nǹkan bá ṣẹlẹ̀ báyìí oríṣiríṣi àdìsí lẹ́. bẹ́ẹ̀ni àwọn afa oko tí a jáde. wọ́n kó èmi ò mọ̀ fáwọn èèyàn mọ kí ó tó bẹ́ẹ̀. Ayakumullah. wọ́n wá ń kó àdìsí bóde irú àsìkò yìí. jáde ni. nínú àdìsí tí wọ́n tún kọ́ bóde wọ́n ní sàbẹ̀ yẹn ó lọ bá àdínà Muhammad sallallahu alaihi wasallam. nígbà tí ìyá rẹ̀ kú ó ní inna umi matat ó ní wà nábì màmá òun jáde láyé afa àtàsọ́dàkù àníhá ṣé kì í ṣe sàárà fún ó bi ànábì léèrè pé kí ni o ṣé kò ń ṣe sàárà fún ìyá àwọn òkú. kọ́ọ̀lù ànábì ní naam ṣe sàárà fún torí pé sàárà máa bá òkú ká ṣe sàárà fókù a máa bá ẹ̀sìn wá fara mọ́ pé ká ṣe sàárà fókù. kóòtù sàábẹ̀ yìí tó wá ń bi ànábì léèrè pé fa ayyu sọ́dàkọ́ afdol sàárà wo ló dáa jù tó níláadá jù tó lọ́lá jù tí mo lè ṣe fún màmá mi. kọ́ọ̀lù ànábì sọ pé sákìyòlùmá máa wá omi fáwọn èèyàn tí wọ́n máa mu sàárà tó dáa jù nìyẹn. Allah sallallahu alayhi wa sallam. ànábì sọ fún wa pé sàárà tó dáa jù tẹ́yìn ọmọ olókùn lè ṣe òun ni kí ni o kẹ́ ẹ lọ máa pọnmi bára àdúgbò mú. ẹ wo àdúgbò kan tí wọn ò ní bọ́ọ̀ ẹgbẹ́ ẹbẹ̀ àdúgbò kan tí wọn ò ní kànga ẹgbẹ́ kànga fún wọn bẹ̀. ẹ máa provide omi fún àwọn èèyàn ẹjọ́ ẹjẹ́ abira wa léèrè tó bá ṣe pé omi yìí lamúlọ́kùnkún ló ń jẹ́ táwọn bàbá àtàwọn ọ̀yá láyà kálukú wá ti ń jáde láyé làwa ń ṣe omi là ń dìní omi lórúkọ bàbá lórúkọ àwọn ìyá wa ó yẹ ká mọ̀ pé ní orílẹ̀-èdè yìí àní ní problem omi mọ́. Allah. ẹ mọyì àwọn ìyá láyà kálukú wa tó ti kú ẹ mọyì àwọn bàbá ńlá bàbá wa tí wọ́n ti rè wàlẹ̀ àṣà ká sọ pé àwọn máa à ń provide omi lórúkọ wọn ni ṣàrò pa máa ní problem omi ẹ wá wo nǹkan nígbà tá a bá kan tó ń wá fẹ́ gbé kéwù tiẹ̀ wọnú àdìsí. Ayakumullah. ó lánàá bí ó sọ pé omi nìkan ni ká fi ṣe sàárà ó sọ pé ìyẹn ló lọ́lá jù ni. Allah. kò sọ pé à lè lo nǹkan míì. ẹ wo dimension
làákàyè jẹ́ àsinmi làákàyè kò jẹ́ àsinmi ó lànà bí ò sọ pé omi nìkan ni ká fi ṣe sàárà ó kàn sọ pé omi ló dáa jù ní kò láàlè lo nǹkan míì torí ẹ̀ bá jókòó báyìí náà bá ń ṣe wẹ̀jẹ̀wẹ̀ mu kò lè wọ sàárà náà ní. Gbọ́dọ̀ tóbi. Allahu akbar. Ẹ bá rà fún àyẹ̀yẹ́ sọ pé akramakumullah. Hayyakumullah. Ẹ wà nínú wọn ó lè ní gbogbo ìgbà tó ń wà lásìárì lòun ké gbogbo kéwì òun tẹ̀ tó ṣe báàsù ń pa ẹ̀ gan nígbà táwọn wà ní kiri sẹ̀ríà ló ń ṣe yá máa wí gbogbo ẹ̀ ẹ mọ̀ béèrè tẹ́ bí léèrè ìgbà tí ń bẹ lásìárì tó ń ṣe báàsù tó wí yẹn àwọn lẹ́kṣọ́rà àwọn ní jámíà àsìárì tí wọ́n kọ́ ó dòde olókùn mélòó tí wọ́n kó lọ́lọ́run. Allah. Àwọn tí wọ́n kọ́ ní kéwì yẹn ìgbà táwọn ń kọ́ lọ́wọ́ òde olókùn wo ni wọ́n mú lọ. Ọjọ́ kẹta wo ni wọ́n mú lọ. Ọjọ́ kẹjọ wo ló lọ. Allah. Ogójì ọjọ́ wo ni wọ́n mú lọ. Allah. Ẹ̀kọ́ tó lọ kọ́ lọ́hùn tó lè practicalize ẹ̀ lọ́hùn Nàìjíríà ló wá gbé wá practicalize ẹ̀ irọ́ ló ń pa fáwọn èèyàn sódodo pátẹnujẹ ni. Allah. Sódodo pátẹnujẹ ni. Ẹ̀kọ́ tó kọ́ Saudi Arabia tí wọ́n mú ẹ lọ́jọ́ mẹ́ta òkú wọ́n mú ẹ lọ́jọ́ mẹ́ta òkú ológójì ọjọ́ òkú wọ́n kó ẹ lásìárì lọ́jọ́ mẹ́ta òkú àwọn àfáàyè tí wọ́n kó ẹ lọ́hùn wọ́n mú ẹ lọ́jọ́ mẹ́ta òkú ẹ ṣe fìdáwọ́ ogójì ọjọ́ ńgbà tó wà lásìárì kó o sọ pé àwọn tí ṣáájú wọn kó yín lọ ó sì láwọn wọn kọ yín ìwọ wá dé bí o fẹ́ lo tí wọn kó ẹ lọ́hùn bí o wá fẹ́ làbọ̀ wá lọ́rùn ànígbà. Nàìjíríà ló ń pè bí. Nàìjíríà náà ń pè bí àwa gángan àmọ́ pé o fẹ́ lù wá ní jìbìtì ni. Hayyakumullah. Ṣáàrí òdodo tó wà ń bẹ̀ ní ẹgbọ́ o kì í ṣe bá a lè fi nǹkan míì ṣe sàárà o jẹ́ bá a bá yẹn ṣe wí o a lè fi nǹkan míì ṣe sàárà o òun kàn fẹ́ lò lọ́nà tí ò dáa ni o a lè kọ́lé ká gbé egun àwọn ọmọ aláìní lórúkọ bàbá wa tó lọ sàárà ni a lè kọ́ mọ́sálásí ládùúgbò tí wọn ò ní mọ́sálásí lórúkọ bàbá tó lọ sàárà ni a lè wo sùsù ká lọ́rù LAUTECH àwọn indigent student tó wà ń bẹ̀ tí wọn ò rówó sùkúù san ká sanwó ọmọ bíi 20 ká sanwó ọmọ bíi 10 lórúkọ bàbá wa tí ò sí sàárà ni ká máa empower àwọn èèyàn tí wọn ò ní agbára láti dá dúró ká mú wọn lè dúró dáadáa sàárà ni eléyìí wúlò ṣùgbọ́n bí táwọn máa ń sábà darí sàárà tí wọn lọ ní kájókòó ọjọ́ mẹ́jọ kájókòó ogójì ọjọ́ orú eléyìí tá a jókòó yìí ká máa wá fáwọn èèyàn lóúnjẹ lọ ìyẹn ní Islam sọ pé ò sí. Allah. kì í ṣe máa lè fún èèyàn lóúnjẹ o. Bẹ́ẹ̀ni tí ó máa túmọ̀ sí sàárà. tí ó máa túmọ̀ sí sàárà. ìta ń sọ ni pé ká má sọ di wàlímà. Ọlọ́run o. ká má sọ di ayẹyẹ bí ìgbà tá à ń ṣèyàwó bí ìgbà tá à ń ṣèkómọ Allah. bí ìgbà tá à ń ṣèsílé a gbọ́dọ̀ sọ òkú dà bẹ́ẹ̀. ẹ wá wo nǹkan Ọlọ́run jẹ́ ó dáa fún ìmáàmù Ansarudeen National Mission Ansarudeen Abuja. bàbá wa Sheikh Ahmad Abdulrahman nínú wáàsí wọn tí wọ́n ṣe ń bi ijọ́ mẹ́ta Sheikh Muhyiddin. bàbá Muhyiddin wọ́n wá sọ ní ọ̀rọ̀ wọn pé nítorí ká má bàa sọ kínní yìí di pé à ń ṣe ayẹyẹ ara àwọn èèyàn wọ́n sọ pé àwọn fẹ́ dáná oúnjẹ wá fẹ́yàn 5,000 àní wọ́n mọ̀ wá ara ẹni tó lóun fẹ́ dáná oúnjẹ yẹn 1,000 àní wọ́n mọ̀ wá kọ́ má bàa sọ bí ìdí pati àwọn èèyàn wá tó mú ọ̀rọ̀ tó dáa tó bẹ́ẹ̀ yẹn wọ́n tó yí i dà Allah. wọ́n ní sọ dáa bẹ́ẹ̀ ẹ dìnáyà àwọn èèyàn lóúnjẹ tí wọ́n fẹ́ jẹ ẹ dìnáyà wọ́n dìnáyà wọn lóúnjẹ wọ́n ní kọ́ má sọ bẹ̀ yẹn di ayẹyẹ ẹni tó lóun fẹ́ dáná oúnjẹ 5 láyé kèétí ìkú a sì lè padà sọ fún pé dáná oúnjẹ yẹn kó o gbé lọ báwọn ń bá ara kan jẹ. ẹni bá sì bùkátà sí sọmọ pé. ẹni bá sì bùkátà sí ẹgbẹ́ fún kì í ṣe pé kẹ́yìn wá bùnú ọbọ̀ kẹ́yìn jókòó kẹ́yìn á máa jẹnu yàwùn 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 níbi òkú bàbá ń bàbá ni wọ́n wí. ẹnìkan ò sọ pé kẹ́yìn dáná oúnjẹ jára mu àbí kẹ́yìn ṣe sàárà tí ó bókú. èyí tí wọ́n ń sọ ni pé ẹ má wàá pa agbo kẹ́ ẹ wá wọṣọ kẹ́ ẹ má sọ ẹ pé léré. káǹkárá lọ rà. Yàsíkírà bàbá Síkírù. ẹ wá pé eléré
ọmọdé òkúta ó ti wówó lọ kóun náà wàá máa jó kọ́ máa sọ̀rọ̀ léje léje. wọ́n máa rọrí ìfìlà. kọ́ máa rọrí ìfìlà kọ́ wá gbóúnjẹ síwájú ẹ̀ kọ́ máa wá bùkó náà máa ṣẹ́nu yẹ̀wùyẹ̀wù. èèyàn là ń wí bá a bá ń ṣe báyẹn ó ti di bá ń ṣe ayẹyẹ ó ti di bá ń ṣe pati ìkómọ à ń ṣe pati ìyàwó èèyàn onáni kan mú kó bẹ́ẹ̀ ẹni náà ń fẹ́ dáná oúnjẹ èèyàn 5,000 tá ló ní ọmọ dá a lè padà sọ fún tí ó padà dá tí ó sì gbé lọ báwọn tí wọ́n bùkátà sí kálukú ó sì jẹ́. ó sì máa túmọ̀ sí sàárà àfókù. yóò ti máa túmọ̀ sí sàárà àfókù. ìyá kan mọ́ lọ. àdìsí nù. ẹ wá wo nǹkan ọlọ́nkọ́ mọ́jà ṣe dáadáa fún wa. àmín àmín. ṣe é rí ẹnìkan wá ń sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin alwalima walwadima. Allah. alwalima walwadima ó ń sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì. Allah. ó ní wàlímà láyẹyẹ tá a máa ṣe fún bínú wa bá ń dùn. alwadima òun láyẹyẹ tá a máa ṣe bínú wa ò bá dùn séèyàn máa ṣayẹyẹ bínú rẹ̀ ò bá dùn. Allah. kan ẹ̀yin àfa ẹ má bàjẹ́ jẹ ẹ sọ tọ́ bá wo èèyàn ṣé bínú èèyàn ò bá dùn séèyàn máa ṣayẹyẹ ṣé bọ́mọ rẹ bá kú o lè pe léré ọmọ rẹ àfa tó wí bẹ́ẹ̀ bí léèrè pé ń jọ́tọ̀ ọmọ rẹ bá kú ṣó lè pe léré ìwọ àtìyàwó rẹ jọ pọ́nra yín lẹ́nu lálálẹ́ àná ìyàwó rẹ tí ojú 32 33 lọ òun á jí lẹ́gbẹ̀ẹ́ kò dìde inú rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ ṣé o lè ta tẹ́ǹtì síta pé ẹ máa bá ń jó. Allah. bí nǹkan bá jẹ́ ìbànújẹ́ ìbànújẹ́ ni àyíṣayẹyẹ ìbànújẹ́ àmọ́ bára ẹni kẹ́dùn ni. Allah. nínú ṣẹ̀ríà ẹ̀sìn tiwa o ṣẹ̀ríà ẹ̀sìn ìsìláàmù tiwa o kò sí ibi kankan tó wà nínú ẹ̀sìn wa pé bínú wa bá ń bàjẹ́ ká máa ṣayẹyẹ ká máa wá pe ayẹyẹ yẹn ní àlùwàdìmọ̀ kò sí. kó a máa lọ́kìnní kan lọ́rùn kẹ́ ẹ máa ka definition wàdìmọ̀ jáde nínú dictionary bí ìgbà tẹ́ ń kọ́ gbogbo ayé ń kéwù. bẹ́ẹ̀ kọ́ ẹ sọ ẹ̀sìn báwọn èèyàn bó ṣe wà nísìnyí òun là ń júwe bẹ́ẹ̀ sì wá ṣe rí pé 40 ọjọ́ tá a jókòó yìí ò sínú ṣẹ̀ríà ọjọ́ 7 ò sí ń bẹ̀ ọjọ́ 3 ò sí bẹ̀ láwùí sẹ́yìn àtọ́ ní kọ́ pé alọ́la ká má lọ ní bá àti ìjáwọ́ nù wà bàjẹ́ ni. Ayakumullah. ó dà sí ìtọ́rí ipá àwa jáwọ́ ń bẹ̀ káwá sọ̀rọ̀ àbàjẹ́ di ń tọ́ da. Allah. ó dà nísì àṣà rẹ̀ lómìn náà ti ń ṣe sìnà nù wa inú ìdá ìjókòó àwọn tí wọ́n ń ṣe sìnà wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹ sọ̀rọ̀ ni ẹ náwó. ó dà sí ìgbà tá a wá rí nù yín àwọn tí ń ṣe sìnà ní ìsìn sáwọn tó ń ṣe sìnà yẹn wà sọ pé nítorí pé àwọn ń ṣe sìnà wọn ò tí ì jáwọ́ ń bẹ̀ ṣé wọ́n á sọ kó dáa ni. Allah. wọn ò ní ló dáa kódà tó ní mi ìta tó ń lọ ọjọ́ mẹ́ta 40 ọjọ́ iná ni wọ́n ń pè nítorí àwọn ìmáàmù olùkọ́lá ń ṣàánú wa ni. bẹ́ẹ̀ yọ̀bá lòun ò lọ ọ̀kọ́rọ́ ọlọ́mọdé ọgbẹ̀mí olúwẹ̀. ọ̀kọ́rọ́ wọ́n ti yí ọ̀kọ́rọ́ náà rẹ̀. ọ̀kọ́rọ́ bá dùn náà máa lọ kí ló yí ọ̀kọ́rọ́ kò yé wá sí yí ọ̀kọ́rọ́ yé ta ni lọ́nbẹ ní ẹni tí wá sí yí òye lọ́kọ́rọ́. Ayakumullah. ẹgbọ́n tí mò ń wí the fact that à ń lọ èèyàn ò túmọ̀ sí pé ká sọ pé n tà ń ṣe dá. Allah. tá à ń pè lódodo nìyẹn torí bẹ́ẹ̀ nítorí àkíyèsí wọn pè mí sí nípa kíní ẹ jẹ́ n parí ọ̀rọ̀ yìí ànábì wá wí kíní kan Sallallahu alayhi tí mo fẹ́ fi gbogbo ẹ̀yin àfa alákíyèsí ẹ̀yin àfa tẹ́ ń yí àdìsí ànábì ikú yìí ẹ̀yin tẹ́ ń fẹ́ gbé fẹ́nu ìwọ̀nù sẹ̀ríà kí n tó lọ bẹ̀ jẹ́ ń wí eléyìí ṣùgbọ́n gbogbo táwọn àbá ń ṣe tẹ́ ń wò yẹn ẹ̀yin náà lẹ jẹ̀bi o wàlẹ́ ẹ̀yin lẹ jẹ̀bi Bẹ́ẹ̀ni. mọ̀ ń tẹ́ ẹ ṣe mọ̀ lẹ́yìn èmi ìta àpàdé yìí ó di jẹ́wọ́ tẹ́ ẹ mú wá fún arí. Allah. Bàbá ìmáàmù àgbà ẹ́ńbílóòpù rí. ẹ́ńbílóòpù ní bàbá ìmáàmù ó dá ẹgbàá 200,000 yìí ẹ fáwọn mọ́gàjì. Fáwọn mọ́gàjì. ẹ̀yin 20,000 yìí ẹ fọ́kọ̀rọ̀ ẹ fún kinní kan ẹ wá mọ ẹ́ńbílóòpù ẹ wá bẹ́ẹ̀ fún wa ń gbogbo ògbà á ní sòdì òkú mọ́. ẹ pè wá ní dáhùn. ṣùgbọ́n ẹ mọ̀ wá bá. Rárá.
ẹ wo bá a ṣe jókòó yìí ní ìsìn ṣe rí ìjókòó mi bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ mọ wọ́ọ̀tì ìjókòó yẹn ẹ mọ quality ìjókòó yẹn ní ìjókòó yìí bẹ́ẹ̀ ṣe ń wo yìí alẹ́ ni tó ní PhD nínú wa a ní masters degree holder nínú wa aláwọ̀ tán ní first degree nínú wa a ní kò sí irú bẹ́ẹ̀ wá tí ò sí lórí ìjókòó yìí ká wá sọ pé gbogbo àwa tá a jókòó yìí pẹ̀lú bá a ṣe kẹ́kọ̀ọ́ tó yẹn náà ẹnìkan kan náà wà ò gba sálárì a sì ń sáàbù ìlú. Allah àì gba sálárì. ooo ẹ sì ń bí la àgbà sálárì kankan a sì ṣiṣẹ́ kankan iṣẹ́ tá à ń ṣe náà ni ká mójú tẹ́sìn iṣẹ́ táwa tẹ́ ẹ̀rí tá a jókòó tá à ń ṣe nìyẹn ẹnì kankan kì í sì í fún wa ń sálárì owó lọ́rọ̀ àwọn kírísítẹ́nì yẹn fi máa ń dùn mí wọ́n máa ń fi wá wé wọn. bá a bá dòde mo ṣe fún kírísítẹ́nì kan jọ kan kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ tí èkó. ẹ̀yẹ́ ẹ̀kan mọ́ lọ. wọ́n pè mí lọ ibì kan wọ́n ní ẹ̀yin kírísítẹ́nì tẹ́ wà ń bí sẹ́ gbọ́ ẹ máa gbọ́ o ẹnìkan ń ṣe retirement nígbà tí mo ṣì wà lábẹ́òkúta ó ń ṣe retirement ó wá jẹ́ kan nínú àwọn èèyàn tí ó jẹ́ jànmọ́ mi ládìám ó wá invite mi pé kí n attend the program retirement òun ní ọ́fíìsì òun mo wá lọ ìgbà tí mo débẹ̀ mo wá wọ́n pè mí síwájú n bá jókòó wọ́n pe pásítọ̀ kan náà tí wọ́n pe òun náà jókòó pásítọ̀ ni wọ́n kọ́kọ́ ní kó pray ó pray tiẹ̀ tán ó jókòó èmi náà nígbà táwọn pè òun táwọn ọba bẹ́ẹ̀ mi náà ní microphone kí n pray èmi náà bá gba máìkì lèmi bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà wọ́n wá mú owó wá fún mi ìgbà tí pásítọ̀ dẹ̀ ń ṣe tiẹ̀ wọ́n ò fún lówó. mọ́wó tí wọ́n lọ. ẹ máa gbọ́ mọ́ ò pé wọ́n ọlọ́run àwọn àfa adálágbépo wọ́n ti mọ̀ wá lálágbé wọ́n wá ìgbà tí wọ́n wá ń ṣa owó yẹn tí wọ́n ń ṣàájọ mo wá sọ fún wọn pé ẹ̀mbáràsì mi pásítọ̀ ń pray lẹ́ǹkan fún pásítọ̀ lówó ṣe wá jẹ́ mi. èmi wá bẹ̀rẹ̀ sí ní pray ń mú tọrọ kọ́bọ̀ wá ẹ̀mbáràsì mi léyìí ọ̀dà pásítọ̀ yẹn wá jẹ́ èèyàn gidi ọlọ́jọ́ ọ̀dà fún pásítọ̀ náà. Allah. pásítọ̀ wá sọ pé ìmọ̀ ló bá gbé tí mi sí létí wọ́n mà ti fẹ́ mi ní 50,000 kí n tó wà. àpò owó tèmi mo ti gbà á. pásítọ̀ ṣe dáadáa púpọ̀. Allah. pásítọ̀ ṣe kí ni. ṣe dáadáa. ó ṣe dáadáa. mo wá kọjú sóní nǹkan mo ní ìwọ ló sì pè mí wá bí. mo ní pásítọ̀ yìí ó sọ fún mi pé ẹ ti fóun ní 50,000 kóun tó wá òun ti gbà pò òwe fẹ́ mi ń kọ́ bọ̀. gbogbo ohun tẹ̀sí dájọ́ 7.5 ni. arówó náà. àyà kò mọ́ la. mo wá kọjú sẹ́ni tó pè mí ẹni tó pè mí náà wá ń wò báyìí kò understand torí pé òun kọ́ ló fún pásítọ̀ lówó. ó wá kọjú sọ́gẹ̀ ẹ̀ ìyẹn dàrẹ́tọ̀ wọn kọjú sí dàrẹ́tọ̀ wa sọ fún mi pé no ọ́fíìsì ló ṣètò owó yẹn fún pásítọ̀ mo ní ó túmọ̀ sí pé invitation tèmi ò wà official. Allah. mo ló dá o èmi náà ti wà ń bí ẹ bá mú wàásù tèmi. ọ̀gá sì ṣe dáadáa làwọn náà bá mú náà bá wọnú ọ́fíìsì lọ wọ́n sì jáde wọ́n fún mi 50,000 mo jù àpò. bẹ́ẹ̀ni. now eléyìí tó wá wà nílẹ̀ bíi 7.5 bí nǹkan kan ti ń bẹ́ nílẹ̀ mo bá tó kó ni èmi fi pa owó ju pásítọ̀ lọ ibi tí mo ń lọ ń bẹ̀lẹ̀ lẹ́yìn ẹgbọ́n tí mo fẹ́ wù yẹn dáadáa o ẹ̀yin Christian ẹ má fojú bẹ́ẹ̀ ṣe rí lọ́dọ̀ yín wo àwa gbogbo àwọn pásítọ̀ ti yín máa gbowó oṣù ṣe aláwa tá a jókòó yìí pẹ̀lú quality education wa ẹnì kankan tó ń gba sálárì nínú wa ò sí. bá a bá wá dóde tá a sọ pé akómọjáde ọ̀tá òyò ọwá oṣù rájú láàṣọmọ akómọjáde. a bẹ̀rẹ̀ sí ní nítorí kẹ́hìndé mú owó wá àwọn tó jẹ́ Christian wa mọ̀ pé àwọn àfáà kan wàhálà àwọn pọ̀ wàhálà àwọn ọ̀pọ̀ wọn fún wa ń sálárì. wọn fún ansálárì. ló jẹ́ kí wàhálà wa pọ̀. ló jẹ́ káwa náà máa múra kankan. ó dà ta ló wù nù wa kọ́ máa fẹ́ fún. kò sẹ́ni tó wù ẹwà mírù náà gbóná òrùn lẹ́ẹ̀kan. tí òun ń pa mírù. àwà lábẹ́ kálóbì ara ń gbóná ká máa sọ pé yàn gbóná òrùn tá lòrùn yẹ. torí bẹ́ẹ̀ ó dàbí eré ni kì í ṣeré.
gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí náà lè jẹ̀bi. ẹ jẹ́ ká ṣe àwọn mọ́sálásí wa káàkiri, ẹ jẹ́ ká máa tọ́jú àwọn ìmáàmù wa, ẹ jẹ́ ká máa tọ́jú àwọn àfáà wa, kẹ́nu wa lè gbà láti sọ fún ọ pé ntẹ́ ń ṣe yẹ jáwọ́ ń bẹ̀ àfẹ́. torí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa kò síbì kan ẹ máa gbọ́ àwọn àbá tó máa ń ṣe àbòsí kan wọ́n á ní ká ṣèjọ́ mẹ́ta ká ṣèjọ́ mẹ́jọ ká ṣogójì ọjọ́ ká máa dáná oúnjẹ fúnra wa ká máa sè ká máa sọ ká máa tó oríṣiríṣi níbi òkú wọ́n á ní kò sí hújà kan tó ní ká má ṣe bẹ́ẹ̀ láàfin kìtàbí wà láàfin súnà ẹ sọ fáàfáà tó bá sọ bẹ́ẹ̀ pé ìrújú ló fẹ́ mú wọlé. yes alemara àyà tó sọ bẹ́ẹ̀ alemara díìsì tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe bọ́lọ̀ tó sọ fún wa pé làkọ̀dí káàdà lakum fi rasulillahi. ànábì ṣe ṣòkú láwò ọ̀rọ̀ láàfin kìtà wà láàfin súnà kọ́ ṣé òkú ń gbà yé ànábì ṣé wọn ò ṣe ni àwọn sàábé ṣé wọn ò ṣòkú ń gbà tiwọn ni àwọn tábìù tàbí wọn ò ṣòkú ń gbà tiwọn ni ó ṣe lè lọ́dọ̀ tiwa tó máa sọ pé lábìsí àwọn lábìsí súnà kéwù kí làwọn pọ̀ tó ju tàwọn yẹn lọ. sotori bẹ́ẹ̀ ẹ má bínú òjókòó dáa jókòó yóò sínú súnà ọ̀rọ̀ bàbá bó ìdílé Bello ọ̀rọ̀ tó dáa ni ogójì ọjọ́ ò sí ọjọ́ mẹ́jọ ò sí ìjọ mẹ́ta ò sí jẹ́wọ́n láwọn tá a ní ò sí àwa náà lẹ́ẹ̀tọ́ padà pè á sì wà ọlọ́kọ́ bá sáré sàánú wa ọlọ́kọ́ dúró tì wá àdìs tí mo wá fẹ́ fi káyìn tí mo fẹ́ fi pa àwọn àfa alákèésí ẹ má gbàgbé Ànábì ní mànìkà dábàá aláyàmùtà àmìdá àwọn afẹ́ ẹ̀jẹ̀ abẹ̀rẹ̀ ọlọ́run fáyì yàtàbá wà màkàrà mí nàá láwí gbangba yìí náà wí ní ìsìn kí wọ́n ṣe fún wa ṣé wọ́n máa lù á ní àṣọ̀kọ́tà bá tó pè wá ń jẹ́ mi àtọ̀ wá ṣé wọ́n wá tó ní pè wá ní àwọn míì bá lọ fi ń tẹ́lẹ̀ á sì lọ nígbà fún asálárì á lọ sọ́tí ẹ́ lórí tó gbóná ọlọ́wọ́ ṣe ṣàánú á sì tó wá wọ́n lẹ́nìkan sọ lórí tó kún ẹ pé bí bàbá òun bá kú sábà tí ìjẹ́ bàbá rẹ̀ ó kú bá ìjọba àti ìfẹ́ wá wọ́n ní bàbá ìmọ̀ọ́mọ̀ náà láàpè wo àwà àwọn akájọ́ kìí látọ̀jú owó kalẹ̀ àwà mo rò pé bá a ní ìsìn Ànábì ní mánìkà dábà aláyàmùtà àmìdá ẹ̀yìn àfẹ́ ìbẹ̀rù ọlọ́ Ànábì lẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ parọ́ mẹ́ni Ànábì ntí ni ìsọ ó sì ní mo sọ for any reason whatsoever fali yàtàbá wà màkàmínà náà ẹ sọ fún àyè tó bá wù ní kó jókòó nù náà tó bá dàlùkì àmọ́ ọlọ. torí pé àwọn afẹ́ ẹja bẹ̀rù ọlọ ọ̀ya kó wájú mi.